pome rute tobe. Wajaga pome o, wajaga pome rute tobe. Wajaga pome o, wajaga pome rute tobe. Wakpome o, koma egbe no we se ya. Wagia pome o, bije wagia pome o, koma egbe no we se. Sister ga pome o, brother ga pome o, wagi ma pome no we se ni maya. Ọgbọ́n ma yẹ se la gbogbo kẹ́ka o mẹ́ o, nu ẹ yára àmọ́ wa o. Ọgbọ́n ma yẹ se kẹ́ka o mẹ́ o, mo pe nọra o mẹ́ se gèlè. Ọgbọ́n ma yẹ se kẹ́ka o mẹ́ o, mo pe nọra o ìjọba mẹ́ o. Ma yá ẹ̀ wá gbọ́n, ọmọ ìjọba ma yá ẹ̀ rìn náà gbọ́n ni ma jẹ́ náà ni. Ìjọba mẹ́mí ẹ̀yí bí ẹ̀dùn mọ́ mọ́mí ẹ̀rẹ́ náà kí wọ́n mẹ́rẹ́ rẹ̀ kí mẹ́yẹ kẹ́rí kàkà o. Àmì ọmọ ni ìjọba mẹ́ wáyà wẹ̀sẹ̀ ni wàá mọ́nà kí wọ́n mẹ́gbẹ́ mẹ́. Ìrẹ́ náà ìjọba ń wà bẹ̀tẹ̀ náà wáyà wà wẹ̀sẹ̀ o. Wáyà wà wẹ̀sẹ̀ ṣe ni wàá mẹ́wù kébọ̀ yẹ sẹ́ o sàmẹ́nà kí á dé bà mẹ́pọ̀ mú wá o. Wajaga pome o, wajaga pome rute tobe. Wajaga pome o, wajaga pome rute tobe. Wajaga pome o, wajaga pome rute tobe. Wajaga pome o, gije wajaga pome o, wajaga pome no wa meseya. Wajaga neberu obije me wajaga neberu no gbon ayese keka o no mageli. Ọgbọ́n wọn ṣe nàkánàkó òtẹ́yà ògẹ́yìn ajé kéèké ní ànàkà ònà máa yá. Ìyànrà ká ònà máa hàn òpé nọ́gà rìjòbọ́ náà máa hàn ìyànrà làbárí àríyá òtẹ́wà. Ọ̀gàwé yà ká ònà máa hàn òpó òkùnà sàwé náà rí ewu ọ̀gà ká ònà máa gọ́rí òtẹ́wà o. Ọgbọ́n wọn ṣe sílọ́wọ́ ẹ̀rọ̀dọ́ nuwẹ̀rẹ́ tó yọ wẹ̀rí àrò. Me pome o game mano sage bumere no do wi yo bo mege ọgbọ́n ma ye se la wo nu ge ka o me o nu ge yari a o te wa ọgbọ́n ma ye se la wo ge ka o me o nu ge ya mu me uri a o erun da o de mi pe no ge bi o mana nya mari ga en no de asana. Erun da o, tèmi pẹ̀ náà rẹ̀ bí o máa márí gan ẹ̀nà gẹ́àsá. Erun da gèlè, ọgbọ̀n máa yẹ ṣe náà o márí gan ẹ̀nà rí pọ̀ mẹ́sẹ̀ o. Ẹ máa yà rọ́ mi ní ìkọ̀ ìnà yá gèlè tó hàn wá o. Ẹ máa yà o, ọmọ ìkọ̀ ìnà yá gèlè rí jòbọ̀ náà máa. Ọmọ nọ̀rí tó ọmọ nẹ nọ̀rí wíjò bọ́ náà máa rọ ẹ̀yí ọmọ náà rẹ̀ rọ̀ iná o. Ọmọ nọ̀rí tó ọmọ nẹ nọ̀rí wíjò bọ́ náà kẹ́kẹ́ ẹ̀yí ọmọ náà rẹ̀ rọ̀ iná o. Just so, not everyone that have a good mind to give. Those that have a good mind to give, your light can never switch off. In Jesus' name I pray. Wajaga pome o, wajaga pome rute tobe. Wajaga pome o, wajaga pome rute tobe. Wajaga pome o, wajaga pome rute tobe. Waya wa wese wani wiyo bonera menu wa manaju amegbe me o. Wa wese o, waya wa wese o, idode baira me ko wa. Uwese o Mrs. Jasper iye me uwese. Mrs. Jasper Imanahwe from Benjo. Papa Destiny and Mama Destiny, you born warrior me set me wa yeye. Uwese o popo me renije me, mama se we na we ave.
me de neder ye ave gagame iye me gu wewe se Egbonu e fi obo ini ye yawi yobo na ke me o salo ba kian fun enu e o Umo mo gba iye me gu mo ku enore gbo mo we ga biri e o Usenu se ye momo ojanu ye momo iye me tu ari ya Meri seti mi ami we bisi me no bi mi la era me no gi Ijoba nu weri me baba salo bana ki aye were o salo bana ki afin agbo e baba o Egbo nu we fi obo ini ni ayawi ijoba na ke me sa me no ki abun enu e o Elvis Miller aka Udinjiwe one of Madrid Spain Baba uno si ezo no se emi oboya la ma wepo yeye Uwese o Elvis me no be mi la Meri seti mi ami we akugbe me no bi avan akugbe me no ga o Akugbe me ni kana poko ni o reyin ekere mo iye ikorion Esenu me be dero baba ogaga me kian o akugbe me go uwese Ekponu we fi obo ini ni ayari yoba me saloba kian fun enu e o Akugbe avan aka Akugbe one of Spain aka never give up Ogakin baba Meri seti mi ami we innocent me renera me Baba wu wewe se o Ijoba nuri e mere de nedere ugere wa ma efo Osano rafia buwe baba o Innocent omegwi aka the cornerstone Ena avera ni fia ebe Spain we Madrid Ijarojo baba Meri seti mi ami we Iyoko one of Madrid Era me no gie Ijoba nu ye me baba salobo kian eru e o Salobo no kian fi agbe o baba o Iyoko one of Madrid aka Papa Wisdom Era me no gie Wage o Iyoko one of Madrid Akono da me si o pe no mo se won Ijare we ga jo re o Meri seti mi ami we kefi mege daga o kefi o magbon mege ni ra me o Kefi o magbon ni ra me Saturday me no bi o magbon Ijare we ga jo re Wewe se no pia uge we se no ko Iwe se we ri gbo e o Kefi o magbon Saturday no bi o magbon Noroe Sicily Vitali Ijaro gajo Esenu nagbon Sakin afin agbo enoma Ekevi ni kanan wa ye Saturday Ọma isi yo eno Ọma no kin awijo be ya yo manu yeye Awudori Ami emi lawo bi ewugbo Ogekin Meri seti mi ami we Ambrose Base one of Jamie Era we do Esenu me de nedere baba we go ma efo Saloba kian je we re Ambrose Base one of Jamie Based in Bayern Munich Aina le ma be alawa adazama Ariana Manariemi of Roma City, Boye to Botina. Enava dazeni fia ewodo, wa yegbeke na, ade yeye. Ife no botanera yo lo se, ope anomo se soku. Oje da o ra mo ro e dagbon we. Ona we ni le ba yawe. Ojo lo se ni do, opoko niye, ivie ni mose.
ògì olóṣè ọ̀tún ẹ̀nà rẹ̀ ó tùbùtínà ọ̀wé ní rí ẹ̀pọ̀n mẹ́ ìgbẹ́ ọ̀wíjàrò yó wúwẹ́ sí o. wàjàgà pọ́n mẹ́rù tẹ́tọ́ bẹ́. 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 wàjàgà pọ́n mẹ́rù.